káalẹ́ o àkùṣe látòrọ̀ Èdùmàrè yóò fi òṣìṣẹ́ wa àsìkò àjọyọ̀ òmìnira orúkọ tèmi ni Ògúnkànbí Ayọ̀mídé ìròyìn lóde sùtù yín láti iléeṣẹ́ Nta Ijebu Ode ẹgbọ́n ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe pé ọdún márùndínlógún tó ti ní òmìnira, ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìdánilójú fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ìṣèjọba wọn yóò tẹ̀síwájú láti rí pé gbogbo ohun ìní sí àwọn ẹ̀ka ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́ àti amáyédẹrùn fún ìdàgbàsókè. Bí àtúntò ṣe ìdánilójú pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò rí oúnjẹ tó dára jẹ. Èyí ni ìdánilójú tó wà láti ọ̀dọ̀ ààrẹ nígbà tí ó ń bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ níbi ayẹyẹ ọdún márùndínláàádọ́rin tí orílẹ̀-èdè yìí gba òmìnira. Musbah Dawahab ló jábọ̀ ìròyìn. Obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti kó ipa wọn nínú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí ní ìdánilójú pé ìfarajìn wọn kò ní já sí asán. Ní àtẹ̀ránṣẹ́ ayẹyẹ òmìnira ọdún márùndínláàádọ́rin orílẹ̀-èdè yìí tó pé àkórí rẹ̀ ní àgbájọwọ́ la fi ń gbé orílẹ̀-èdè sókè. Ó tún tọ́ka sí ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà márùndínlógójì rẹ̀ John F. Kennedy. Obìnrin àkọ́kọ́ rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n má béèrè ohun tí orílẹ̀-èdè lè ṣe fún wọn ṣùgbọ́n kí wọ́n rí nǹkan tí wọ́n lè ṣe fún orílẹ̀-èdè tí yóò fi dàgbàsókè. Ní àfikún, ó rántí àpilẹ̀kọ The New Frontier tí Gabani Kyle Gaman kọ ní ọdún 1925. Obìnrin àkọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn olóṣèlú pé kí ni orílẹ̀-èdè yìí lè ṣe fún wọn, tàbí ẹ̀yin tí ẹ ní ìtara ṣé ẹ béèrè pé kí ni ẹ lè ṣe fún orílẹ̀-èdè yìí. Tí ó bá jẹ́ àkọ́kọ́, a jẹ́ pé àfùmọ́ ni, ṣùgbọ́n tí ó bá jẹ́ ìkejì, ẹ fẹ́ ìdàgbàsókè fún orílẹ̀-èdè yìí. Ó sì tún kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kú ayẹyẹ ọdún márùndínláàádọ́rin tí a ti ní òmìnira, tí ó sì gbàládùra pé àlàáfíà àti ìṣọ̀kan yóò máa wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ti ní ìlọsíwájú ńlá. Ètò agbára ìtànsóòrùn tí ìrètí ọ̀tun ó jẹ́ ọ̀kan pàtàkì nínú ìgbésẹ̀ ọ̀tun tí ìṣèjọba yìí mú ṣe láti pèsè iná mọ̀nàmọ́ná fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí kò ní owó orí. Àtẹ̀jáde láti ọ̀dọ̀ adarí gbogbogbò ní iléeṣẹ́ tó ń pèsè ohun àmúṣagbára orílẹ̀-èdè yìí, Dókítà Mustapha Abdullahi, sọ pé agbára ìtànsóòrùn tí ìṣèjọba yìí jẹ́ ọ̀kan gbòógì fún gbogbo ìjọba láti ìgbà tí a ti ní òmìnira àti pípèsè iná mọ̀nàmọ́ná fún gbogbo agbègbè ní orílẹ̀-èdè yìí. Ètò ìtànsóòrùn yìí kó ipa pàtàkì nínú ọrọ̀ ajé àti àǹfààní fún àwùjọ, eléyìí tí ó tún mú ọ̀nà tún dé bá ìṣòwò ṣiṣẹ́ àwọn onímọ̀ ẹ̀rọ tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí àti àwọn olùdókòwò tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí. Àjọ náà tó pèsè ọ̀rọ̀ ìpèsè agbára lórílẹ̀-èdè yìí ti ṣe àgbéǹde àti àtúnṣe fún agbára ìtànsóòrùn tí yóò ti sì wà pé yóò ṣe àyípadà ọ̀tun fún ọjọ́ iwájú nípa pípèsè iná mọ̀nàmọ́ná fún gbogbo ènìyàn lówó tí kò gún pa. Ètò náà ti pèsè àwọn ibùdó agbára oòrùn àti àwọn ibùdó agbára ìtànsóòrùn kékeré sí àwọn ilé ìwòsàn, ilé ẹ̀kọ́, iléeṣẹ́ ìjọba káàkiri orílẹ̀-èdè yìí ní ọdún méjì sẹ́yìn. Orílẹ̀-èdè Nàìjíríà ní láti wà ní ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀ fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Èyí ni àwọn alẹ́nulọ́rọ̀ káàkiri ìpínlẹ̀ Ògùn, pàápàá ní Ìjẹ̀bú Òde, níbi àpéjọ láti ṣe ayẹyẹ ọdún òmìnira márùndínláàádọ́rin. Anthony Gani jábọ̀ ròyìn pé ìgbésẹ̀ náà wà ní ìbámu àkórí ayẹyẹ ọdún òmìnira ti ọdún yìí. Àwọn alẹ́nulọ́rọ̀ fún ọ̀rọ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí ti pè fún àkóyawọ́, ìfihàn ní gbangba àti ìfọwọ́sowọ́pọ̀ àwùjọ láti dènà ìṣòro ìdàgbàsókè nínú àwùjọ tó ń pèsè epo. Èyí ni ohun tí wọ́n tọ́ka sí nígbà tí wọ́n ń ṣe ìfihàn ìjábọ̀ tuntun ti ibùdó tó ń jà fún ẹ̀tọ́ aráàlú Civil Service Legislative Advocacy Center (CILAC) pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Fair Finance Nigeria àti àwọn alábàáṣepọ̀ míì ní Abuja. Mohammed Rabiu Ali ló jábọ̀ ìròyìn. Ìròyìn wa fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Ògúnkànbí orúkọ yín yìí ó dàárọ̀ o.